Ẹ káàbọ̀ sí orí ìkànnì. Ẹ wo fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, àṣìmọ̀ play fún yín. Fídíò ẹni ó jáde, ó tú pẹ́rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣírí, ó sọ oríṣiríṣi nǹkan. Ẹ wo, ó sọ oríṣiríṣi àṣírí, ó tú pẹ́rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ẹ wo tó bá dé kí ìgbà àkọ́kọ́ ni ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì. Ẹ like, comment, subscribe. Ẹ share àwọn fídíòs wa kẹ́bàlẹ̀ máa jẹ ìgbádùn àwọn content wa. Ẹ wo nínú fídíò ẹni sọ oríṣiríṣi ọ̀rọ̀. Ẹ wo tó ẹ̀dẹ̀ ti mọ̀ pé tí àwa kò bá rí, àwa kì í sọ ìta bá wá síbí láti wá sọ. Á jẹ́ pé a ti ṣe ìwádìí tó dáa lórí ẹ̀ ká tó mú wá síbí láti wá sọ. Ẹ wo wọ́n á fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀, wọ́n á fi pa ejò, wọ́n á fà wọ́n kòṣò. Ẹ ká wo fídíò yìí. Wòye àwọn nǹkan kankan lórí ìkànnì tá a wà yìí, ṣùgbọ́n mi ò kì í fẹ́ dàbí pé ìyálájé ló sọ̀rọ̀ kó wà ní wípé òun ló dọ́rọ̀ sílẹ̀ àbí kò wádìí ọ̀rọ̀, kò mọ ibi tọ́rọ̀ ti bọ́rọ̀ ṣe rí. Èmi àti boss lady ẹ̀kọ̀ọ̀kan tá a bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rérèfé ni. Ẹ bá sọ̀rọ̀ ẹnìkan rí ká wá sọ pé a treat topic yẹn àbí àti ẹ̀ sọ̀rọ̀ boss lady kẹ́ ìṣọ́ lọ́rọ̀ púpọ̀ lórí fóònù. Tó bá ti sọ̀rọ̀ méjì mẹ́ta àti gbogbo ọ̀rọ̀ àti parí ọ̀rọ̀ tán nìyẹn. Mi ì lórí ọ̀fẹ́ láti béèrè pé àwọn kékeré kan rú mi lójú, èmi kàn dákẹ́ mo ní kí n máa wòye. Torí ọ̀pọ̀ ọgbà ni mo máa ń wà lórí, tí n bá kàn já lórí Facebook, tí n bá já lò, mo rí pé wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ wípé boss lady ò kọ́lé fòfọ́lá. Kódà àwọn ọmọ Odò nation gangan àwọn kan lára wọn gan ń pè mí tó ń béèrè lọ́wọ́ mi pé ìyálájé èdè bá wa ṣèwádìí adáwó owó tá a dá fún dọ́kàsì tó sọ pé ó fi kọ́lé fún Fọlá, ṣé ó fi kọ́lé àbí ò fi kọ́lé. Mo ní èèyàn ọmọ Odò nation bẹ́ẹ̀ dáwó ẹ̀hún torí àwọn dáwó. Mo ní ṣé Odò nation lẹ wà? Ṣé bí ìgbà kan la gbọ́ pé wọ́n sọ wípé wọ́n fẹ́ sílé kó tó di pé ọ̀rọ̀ wàhálà ọlọ́pàá lọ́tún ọlọ́pàá ló sì wàhálà àti ọlọ́mọdéjárí wàhálà àti ìdààmú kó tó ṣẹlẹ̀. Tí kì í bá wá ṣe pé irú kíní yẹn ṣẹlẹ̀ wọ́n á ti sílẹ̀. Tí báwọn èèyàn kan fẹ́ raṣọ ká ṣe patí ká ṣe gbogbo ẹ̀ pé kán sílé ni kán ṣe housewarming. Definitely èmi ní ìgbàgbọ́ pé ilé wà. Ṣùgbọ́n jẹ́ nǹkan tó yà mí lẹ́nu tó kọ mí lónìí ni pé ẹni ọ̀rọ̀ kan gangan kò jáde láti jẹ́ ká mọ̀ wípé mo nílé o. Àwọn kan gbé wá fún mi, wọ́n ní ilé yẹn ìyálájé ẹ máa kàn believe rọ́ṣá, wọ́n wá ti gbé nǹkan wá fún gbogbo ẹ̀lẹ́ máa ń gbàgbọ́. Ẹnìkan ló ní ìsàlẹ̀ Fọlá ló lókè. Wọ́n dárúkọ obìnrin kan, wọ́n ní òun ló ní, ẹlòmíà ní òun ló ní òkè, Fọlá ló ní ìsàlẹ̀. Mo dẹ̀ sọ mo ní káròdì máa ṣọ, káró aṣọ mọ̀dí kìdí ó mọ̀ ti pòfò. Níbi gan àwọn ilé kan wà tó máa ń pè ní condo wà níbí náà tó jẹ́ pé 2 flat ni wọ́n dẹ̀ máa kọ̀pọ̀ ní ẹnìkan ló máa nílé, wọ́n dẹ̀ máa kọ̀pọ̀. Ó ra ilé ọ̀tọ̀ ní ó ra ilé ọ̀tọ̀ lẹ́ni tó ra bẹ̀yẹn ó wà. Nílùú Èkó ojú òfẹ́ rú ẹ̀kú rí, arẹ́ni tó kọ́ tó ní tó pé ilé tí wọ́n máa chalet tí wọ́n máa ń rà flat kan ló rà ń bẹ̀. Ọ̀tọ̀ lẹ́ni ra flat A, ọ̀tọ̀ lẹ́ni tó ra flat B, ọ̀tọ̀ lẹ́ni ra sàlẹ̀. Mo ní sọ̀kò tí ó ṣáà nílé. Kódà lára àwọn tó jẹ́ speaker tó máa ń jáde fún Dorcas Adéyínká lórí kan ní àìmọye ìgbà ni mo ti po nítọ̀hún tí mo ti bá sọ̀rọ̀ wọ́n pé this is unfair. Ìyálájà ní òsínlẹ́bì kankan mọ́, ilé wà. Èmi ní ìgbàgbọ́. Ṣùgbọ́n ẹni tí ó wá sọ pé wọ́n kọ́lé fún àbí wọn ò kọ́lé fún kò jáde láti sọ fún wa lórí ìkànnì more than a year. I was like, mi ò fẹ́ bẹ́, mi ò fẹ́ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀rẹ́. I was expecting Fọlá kó ti jáde kó ti sọ̀rọ̀. Kí Fọlá ti jáde kó bọ́ síwájú ilé yẹn, odidi ilé la máa ń sọ yìí. Kó o jáde pé mo dúpẹ́ ológo ilé mi lélẹ̀. Ọ̀tọ̀ nígbà tí wọ́n ṣe ń kọ́ ilé yẹn wọ́n ti ṣáàndì lóbà fún mi o, mo ti gba kọ́kọ́rọ́ ilé mi lélẹ̀ yìí o. Gbogbo awuyewuye tẹ́ ń sọ lórí ìkànnì yìí, wọ́n kọ́ ilé fún mi, ilé tí wọ́n fún mi lélẹ̀, dọ́kúmẹ́ǹtì ilé mi lélẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ dọ̀ọ̀dọ̀ ẹ̀yin tẹ́ ẹ kọ́lé fún mi. Gbogbo àwọn tó ti ń ṣe ṣọṣọṣọ oníkálùkù ìbá ti dákẹ́. I'm telling you, ó bùkù. Ìgbà tí Dorcas Adéyínká wá ṣe show kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ṣé show ló ṣe àbò ẹnìkan sáré wá pè mí pé nǹkan tó ń bá mi sọ lọ́jọ́ yẹn
tó bá mi discuss kí lọ sórí fit kí lọ sórí page yẹn Dorcas kéléré Dorcas wá ṣe àwọn àlàyé ó dẹ̀ pé bẹ́ẹ̀ ni update ni ẹni ẹ wá ṣí ẹ link yẹn fún mi bí mo ṣe click ẹ bá mo bẹ̀rẹ̀ sí kà mo kàn rẹ́rìn ni ẹni ẹ sọ pé ìyálájẹ àjẹ́ ni mí mo ní kí ló dé mo ní mo sọ wípé àlòkù díẹ̀ káàtó béèyàn bá ṣèyàn lóore kò sínú ogun tó lè kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ wọ́n wá ń torí tiẹ̀ wọ́n wá ń gbá ẹni yẹn níṣẹ́ lójú gbàgbàgbà gbogbogbò ó dẹ̀ ranjú kalẹ̀ ó dẹ̀ lè jáde kó sọ pé kílẹ̀ torí ẹ̀ tẹ́ ẹ fẹ́ ṣe lágbájá lè ṣe sí ṣé torí ilé tó kọ́ fún mi mo gbalé ilé mi lélẹ́yìí. ọjọ́ pé ìgbà tó máa ṣe náà nova yẹn ṣebí wàá rí gbogbo ẹ̀ náà ló padà ṣàlàyé reluctantly gbogbo ẹ̀ la rí ṣẹ́rí ojú wa ò fọ́ ọmọ Yorùbá ni gbogbo wa gẹ́ẹ̀tì ẹ̀ ọ̀tọ̀ handing over yẹkẹbùkẹ́ ọ̀tọ̀ ni pé kí wọ́n gangan jáde proudly kó o jáde pẹ̀lú ẹ̀ pé ó tán wọ́n fún mi ibẹ̀ ni mo ti tún já kílódé tó lè máa jáde èmi mo tún jáde nulẹ̀ mi láàárọ̀ èmi rè lórí bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ díẹ̀ mọ́ àwọn nǹkan kan tá a máa sọ lóòótọ́ ó ṣàlàyé àwọn kankan pé òun pass through a lot of things yes ọmọ mi Tóyìn Adéníkìn God bless you ayé àwọn ará ẹkú náwó ọjọ́ a ti rí àwọn fídíò yẹn nígbà tí Dorcas lọ bẹ̀ a rí ànígbà tí Gbogbo ń ṣẹlẹ̀ èmi wá jókòó mo wá rò mo níṣẹ́ nítorí wọ́n sọ wípé tó bá lè gbé ilé yẹn fún wọ́n máa gbalé yẹn lọ́wọ́ ẹ̀ bóyá torí ẹ̀ ló ṣe ń try láti ilẹ̀ bákan bọ̀ kó lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa ó lè má ṣe fọlá mọ́ get only Dorcas said it was her grandma that forced her to do that go and listen to the voice mo mọ nǹkan tí mo sọ ẹ wo Yorùbá lákọ pẹ̀lẹ́ lákọ ó lábo tó bá ṣe nǹkan fún ẹ tó bá rí tó bá kọ́ ilé fún abẹ́nìkan fún ẹ ní kọ́kọ́rọ́ mọ́tò kan tó bá rí wá from the bottom of your heart ìjọ wọn gbé mọ́tò fún tí ẹ fi olú ọmọ tó gbé mọ́tò fún kí ló ń jẹ́ Ọláìyá Igwe ẹ wo reaction ẹ̀ àwọn nǹkan kan wà tó jẹ́ pé yìnyín kẹ́mi ṣe mí ni Yorùbá máa ń pè wẹ̀ ó lè má ṣe fọlá ká sọ pé bóyá àṣìṣe tàbí ká sọ pé bóyá ìbẹ̀rù pé kán má gbalé lọ́wọ́ ẹ̀ àbí ìbẹ̀rù pé wọ́n sọ pé wọ́n fún ẹ nílé ìbẹ̀rù pé o ṣoríire kò yẹ kí ìbẹ̀rù kankan wà bẹ́ẹ̀ yẹ kó o dúró tán ni ṣọwárẹ́ ni tó wá torí ẹ̀nà mi oníwọ̀n padà fẹ́ wọ́n béèrè pé pósẹ̀ jẹ́ kán fi hàn wá ẹni tó bá torí ẹ̀nà mi ni wọ́n padà fẹ́ òun yẹ kó o dúró tán ni àwọn tó mọ̀ mí bó bá fún mi ní $1 tí mo ṣe wà èèmọ̀ dúpẹ́ ìmọ̀ sọ fún gbogbo èèyàn ni lágbájá fún mi lówó ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ in fact tá a bá tún sọ̀rọ̀ màá tún ní ẹ mà ṣe wọn ọjọ́ ẹni ẹ ló máa padà ní mo sàn lẹ́nu màá ní rárá mi ò ṣiṣẹ́ owó sége lọ́wọ́ l'Amẹ́ríkà tá a wà yìí a mọ̀ bá ṣe ń ṣiṣẹ́ ká tó rí owó tó bá jẹ́ pé Fọlá ṣe bó yẹ kó ṣe àwọn kankan tó jó donation wọn ni wá máa bá mi nà èyí tẹ́ wá bá mi ẹ mọ́ra yìí pé kí n máa ṣèwádìí mo ní mi ò ní ìwádìí kankan láti ṣe torí mo ní ìgbàgbọ́ nínú bí Dorcas ṣe sọ mo dẹ̀ ti béèrè mo ti fi àìdíà béèrè lọ́wọ́ Mr. Aremu nígbà tẹ́mi àtàrẹ̀mú tá a jọ ń sọ̀rọ̀ táwa ń bíṣẹ́ lọ́jọ́ kan mo ní Mr. Aremu mo ní fèrèfèrè lórí ọ̀rọ̀ ilé báwo ló ṣe jẹ́ oníyàlájẹ́ onílé wà ẹ béèrè lọ́wọ́ Aremu ní tàrẹ̀mú bá dẹ̀ ti sọ fún mi final ni èmi àti Mr. Aremu close gan 5 and 6 ni wá tá bá ríra wá báyìí sọ̀rọ̀ ni wá ìyálájẹ́ ẹ má dá gbogbo àwọn awuyewuye yẹn lọ ẹ wò mí final yẹn ẹ wá gbé bí mo máa ń bọ̀rọ̀ lọ ẹ̀yin kan mo wá ní pé ẹ̀yin kan sọ pé Dorcas ẹ má bínú ṣé Dorcas ló ń bínú ni èmi kà èmi ò rí pé ó bínú ni èèyàn sọ èrò nígbà ọkàn ẹ̀ ni ó sọ èrò ọkàn ẹ̀ ni ẹ má bínú kankan kọ ó sọ kò sọ pé ó ń bínú náà ó kàn wà disappointed in her ni
kì í ṣe òyìnbó yẹn kọ́ ni pé èèyàn ń bínú, òyìnbó yẹn kọ́ àbí ọ̀rọ̀ yẹn kọ́ ni pé èèyàn ń bínú, inú ìṣesí èèyàn tí lágbàjá I'm just highly disappointed in you despite all gbogbo that I passed through or that I went through. Òyìnbó tó bá wù yín ni mo fi qualify ẹ̀, ó kàn wá disappointed ni. Ṣé wàá rí Fọlá gógógó fúnra rẹ̀? Because mo sọ ìdílé mi sọ pé Dorcas ò bínú, tí Dorcas bá bínú á ti padà lẹ́yìn ẹ̀ tipẹ́tipẹ́. Despite gbogbo nǹkan tó ṣe, pẹ̀lú àwọn ìwà sí Dorcas gan fúnra sí pòwù, pẹ̀lú àwọn nǹkan tó rí yẹn, kálẹ́ lòmí ni tètè àti jáde àti ṣe kí ni àti tẹ̀sí lójú, àti sọ fún pé wá kí ló ń ṣe onígbéraga, wá kí àti tẹ̀sí lójú yamayama. But Dorcas ò sọ̀rọ̀, Dorcas ṣe ń support ẹ̀. Tó bá ṣe nǹkan ẹ máa rí pé Dorcas máa share, ó máa bá post, á bá repost. Ó wà disappointed. Ṣé irú àwọn èèyàn báyìí ni òde kí n bá wọn jà wá fi wọ́n sáàyè wọn ni. Mo think pé bóyá nǹkan tí Dorcas ṣe nìyẹn. Ó kàn wá pé no, mi ò kúkú bá ìjà, mi ì lè dínà oore mọ́ ẹ, jẹ́ kó oore máa tẹ̀síwájú ní ayé ẹ̀. Èmi lọ́lọ́run lò, Ọlọ́run ti lò mí láti gbé ẹ sókè, Ọlọ́run ò ní lò mí láti gbé ẹ jábọ́. Ọlọ́run ti lò mí fún ìgbédìde ẹ, Ọlọ́run ò ní lò mí fún ìgbéṣubú ẹ. Irú nǹkan báyẹn èèyàn ara ṣe kí ni ara mélòó, wàá máa wò, wàá máa ṣe tiẹ̀ fọ́lọ́run. But ká má parọ́ ibi tí Fọlá dé lónìí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ Genesis, gbogbo àwọn tó Ọlọ́run lò láti orí 1 naira 5 naira, àwọn tó jáde tó sọ̀rọ̀, àwọn tó jáde tó comment, àwọn tó jáde tó speak fún ẹ, gbogbo wọn pátápátá ni wọ́n nípa rere nínú ayé ẹ̀ Fọlá, ni wọn ò ṣe fọwọ́ rẹ́ sẹ́yìn. Àtẹni Ọlọ́run gan lò tó lóun bó fẹ́ ṣèkà fún ẹ, tó lóun gangan wá mọ̀ọ́mọ̀ wá sọ ìkà yẹn, tó wá ṣe kíni, tó wá sọ yẹ̀yẹ́ ẹ̀ tó sọ dá yẹyẹ, wà tó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run lò fún ẹ. Torí bó ní wo bá kọ́ ilé náà, àwọn ọmọlé wọn kàn ṣe lásán. You need to learn how to talk again. You talk too much. Nígbà tí gbogbo gbàgbós yẹn lọ, kó tó di pé Dorcas ṣe update tí àwọn èèyàn send link ẹ̀ sí mi, mo expect kó yẹ kó ti jáde, because ó ti yẹ kó ti mọ̀ wípé ẹni tó help ẹ lálákọ̀ọ́kọ́, wọ́n gbìyànjú láti rán lọ sẹ́wọ̀n. Kí Ìyábọ̀ Òjó kó tó rí ẹ, tí Dorcas ò bá tẹ́wọ́ gbà ẹ́ pẹ̀lú àwọn ọmọ Odo nation, pẹ̀lú gbogbo àwọn Nàìjíríà rere tọ́lọ́wọ́n bá nílò fún ìgbédìde ẹ, Ìyábọ̀ Òjó ò lè rí ẹ kó appreciate. O ò mọ Ìyábọ̀ Òjó rí from anywhere. Ìyábọ̀ Òjó ò mẹ́rí from anywhere. Ìyábọ̀ Òjó ó ṣàánú ẹ nítorí ó rí wípé ìyà yìí kó wọ́n bàjẹ́ gbé. Ọlá ẹ àwọn èèyàn dáadáa tó rí wípé wọ́n ti ṣe dáadáa nínú ayé ẹ pé táwọn kan bá lè kọ́lé fún ẹ jẹ́ káwa náà mú, ẹ jẹ́ ká gbé níbi tí lágbájá gbé dé. Dorcas ni wà kọ́kọ́ máa ṣe kí ni. Ìyábọ̀ Òjó ó ṣe dáadáa pé ìmọ̀dà ṣe zí bẹ́ẹ̀ ni ó ṣe dáadáa nínú ayé ẹ, ṣùgbọ́n nìkan lọ́wọ́ ọba mi kọ́kọ́ lò. Wọ́n ní we have the house document. Okay. Well, ẹ má dẹ̀ mú Dorcas Dorcas lọ́lọ́run kọ́kọ́ lò. No matter what tó o lè jẹ́ lónìí, o kọ́kọ́ dúpẹ́ níbi tó o ti bẹ̀rẹ̀. Tó bá ń gbọ́ mo wo bí tí mo ti bẹ̀rẹ̀, mo wo bí tí mo dé, o lè máa wo bí tó o dé láì wo bí tó o ti bẹ̀rẹ̀. Mo rí pé gbogbo ògo ló yẹ ohun tó o bá fẹ́ mo tó bá fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gan. Wàá máa gbọ́ mo dúpẹ́ oore àná. Wàá dúpẹ́ oore àná kó tó dúpẹ́ oore òní, kó tó mọ dúpẹ́ oore ọ̀la. Ṣé wá ní talk too much? Wọ́n sọ pé wá talk too much yẹn, ká wá sọ pé bóyá ó wá ní òye ẹ̀. Mo wà lórí show ẹ̀ ní ìjẹta, ló bá bẹ̀rẹ̀ ẹjọ́ yìí. Kí ló dé? Ọ̀pọ̀ ọ̀rọ̀ kàgbọ́n. You're supposed to go straight to the point. Àwọn nǹkan wo ló wà ló jẹ́ bí awuyewuye lórí ìkànnì yìí tó yẹ kó fèsì sí? Just go straight to the point. O rí ìyá ọ̀gbá ni.
Mama Esabod àti ìyá ọgbà, Mama, God bless you ma. Àgbáyé adalẹ. Ìyá ọgbà, God bless you. Ìyá ọgbà mo rí lórí page mama, mo kàn click ẹ báyìí, ó gbé mi lọ sórí TikTok. Ìyá ọgbà, straight to the point. Mama Esabod mi ò tó bẹ́ẹ̀ láti rí wọn fín. Àwọn kan bú màmá lórí show mi, ó ní mo gba ẹ̀bí yẹn, màmá ẹ má bínú dẹ̀. Straight to the point, àní o point analyze tó ní kó o sọ kí ló bá wá sórí afẹ́fẹ́, èmi mo kọ́kọ́ lọ́kọ wọ́n gbọ́kọ lọ́wọ́ mi ẹjọ́ gbogbo àwọn ẹjọ́ gọ́tà dọ̀tí yẹn àti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Pọ́n tó ń fa wuyewuye lórí afẹ́fẹ́, ṣé wọ́n ṣì fi ẹ́ gba donation ni? Analyze it. Ṣé Ìyábọ̀ Òjó tó ti jáde tó ti fi ẹ́ gba donation rí? Analyze it. Wọ́n sọ̀rọ̀ awuyewuye lórí ìkànnì táwa ìmọ̀dà wọ́n yẹ pé kò sí ilé níbi kankan pé rọ́ ni. Wàá mú ṣe kí ni? Wàá jó mọ́. When she's in full control of all the documents, she has to go over property. Òun ló ní gbogbo property ẹ̀, òun ló wà lọ́wọ́ ẹ̀, òun ló ní nǹkan ẹ̀. Wọ́n ti ṣe oore fún, àwọn ti gbójú kúrò ń bẹ̀. Tí wọ́n bá ń bínú wọn ní handing over fún náà. Mo expect kó jáde pọ́n ìgbà tó o dẹ̀ tí wá rí update tí Dorcas Adéyínká ṣe yẹn, èmi expect ẹ bóyá o mọ ṣé o ń ṣe speaker but at the same time next time o lè má ṣe Fọlámọ́, o lè jẹ́ lòmíì. You just go straight to the point. Kí ni wọ́n àwọn àkíyèsí wo nìkan tó rí ń bẹ̀? O rí pé wọ́n ẹni sọ̀rọ̀ nípa báyìí kan point yẹn tó wáyé pé point méjì ló fẹ́ sọ, ká ní mẹ́ta ni ká ní mẹ́fà. Just go straight to the point next time. Don't talk too much. O ní láti wá máa ṣe kí ni wípé o ṣòfẹ́ máa sọ àtúwí asán. Ìgbà míì tó bá sọ̀rọ̀ jù gan, o tún ẹlòmíì àtún máa bínú, á ló ti sọ̀rọ̀ sóhun. But go straight to the point. Nǹkan tó fẹ́ sọ, number one, pé alágbájá sọ̀rọ̀ nípa báyìí, discuss it. Lè dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn. Ìgbà tí wọ́n wà lórí show ẹ tí máa fi lọ bí 30 minutes lórí show ẹ níjẹta, mo ní láti kúrò mẹ́ pé you are not going straight to the point. Mo wá rò pé ṣé mo pẹ́ kí n tó join ni àbúpadà sọ ni. I even wanted to test pé ṣé o ti discuss nípa ọ̀rọ̀ owó pé wọ́n fi ẹ́ gba donation. Have you discussed about the ilé? Mo wá ní mi ì join láti bẹ̀rẹ̀ o. Ẹ jẹ́ kó ṣe show tán, the first one cut. Ìgbà tó máa bọ́ sí second one yẹn, mo ṣe welcome back mo ṣẹ̀ṣẹ̀ join. Mo náà mo ti sọ tẹ́lẹ̀ ní jẹ́ kó sọ̀rọ̀ tán kí wá padà lọ gbọ́. Mo wá padà gbọ́ mo rí pé òun àyà yìí ṣe òun mọ̀rọ̀ sọ Fọlá kó wà nílé òtítọ́. Yorùbá fi máa ń sọ pé ẹjọ́ lèèyàn máa ń kọ́, èèyàn kì í kọjá. Learn how to explain. Ó lè explain láì bá yàn jà, ó lè explain láì búyàn. Go straight to the point. Ẹni tó bá dúró tí èèyàn tí ò fẹ́ káyé èèyàn bàjẹ́, ẹni tó bá dúró ní ìdúró pé káyé èèyàn dáa, téèyàn bá wá rí wípé nítorí oore tó ṣe fóun ló ṣe ní ìdojúkọ, irú wọn èèyàn máa ń dúró tì wọ́n ni. Irú wọn wà dúró tán ni. Irú wọn wà á máa sọ, àwọn èèyàn á máa mọ̀ every time tó bá ń sọ̀rọ̀ ajẹ́ kó máa rí pé lágbájá ìyá ló kọjá bẹ́ẹ̀. I go straight to the point yẹn, èmi ò láìké. Èmi dẹ̀ mi ò dẹ̀ ká sí ẹ lọ́rùn torí pé o kì í ṣe speaker. Mo nítorí ọjọ́ mi, béèyàn tó bá gbóhùn kankan báyẹn, kọ́ note it down, kó dẹ̀ sọ̀rọ̀ lé lórí. So wá rí tó tún wá ṣe bẹ́ẹ̀ ni, show tó tún wá ṣe recently, I think today tó ń sọ recently. Tí mo bá ṣe ẹ̀yìn in any ways, please forgive me. What does that supposed to mean? I don't understand. Bóyá mi ìmọ̀ òyìnbó, ṣàpé mi lọ sí school. Mi ìdẹ̀ gbọ́ Yorùbá púpọ̀. Tí mo bá ṣe ẹ̀yìn in any ways, fine. I want to correct you because of another time. Irú àwọn point yẹn tí wọ́n ti analyze it jáde síta tó ti rí. Tó bá wá padà correct pé báyìí nǹkan tó yẹ expect tó yẹ kó ṣe. Yorùbá lákọ ó lábọ̀
kì í ṣe pé tí mo bá gbọ́n ló sọnù tí mo bá ṣẹ̀yìn tí mo bá kọ́ ṣó o ṣe ṣó o feel remorseful ṣé nǹkan tó o ṣe yẹn ṣé lójú ara títí ẹ ó kù díẹ̀ káàtó kì í ṣe tí mo bá yẹn ni pé if you think pé mo offend yín if you think tí mo bá tàbí tó bá jẹ́ pé mo ṣẹ̀yìn mi ò understand Yorùbá yẹn tí mo bá ṣẹ̀yìn o ò mọ̀ bọ́n ṣe ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ kì í ṣe tí mo bá ṣẹ̀yìn ṣé nǹkan tí wọ́n ṣe ṣó ó wà okay